Ọlọfaana ti ṣe tiẹ̀ ó ti lọ a ní gbàgbé bàbá a ò ní gbàgbé bí wọn lágbára náà we will continue to support our own torí bàbá fara mọ́ wa wọ́n ṣe pẹ̀lú wa wọ́n fara rò wá nígbà tí bàbá strong tó wà ní eré yìí ní Ifẹ̀ àwọn very strong communication wọ́n lọ wò wọ́n nígbà tí wọ́n tó papòdà níjẹ̀jọ àwọn àgbààgbà 12 ni mo tún kọ́ wá ṣùgbọ́n lónìí mo ṣe àjọ Ọlọfaana kò ní dárí ìlú ìgbàgbé we appreciate it someone more wọ́n live a very good life and we continue to keep that legacy lágbára ọlọ́run lẹ́ẹ̀kan sí wọ́n tó dojú kọ ọlọ́run àti gbogbo ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ we will immortalize him soon we will immortalize him soon tí gbogbo yín máa mọ̀ pé this is Yorùbá kìnìkan center Ọlọfaana Yorùbá kìnìkan sí ní pitch for very soon you will hear from us thank you and God bless.